Sọ́yán ti dé o, ọba sọpátá. Ìyún ti dé o, ọba àwọn ìlẹ̀kẹ̀. Sinimá OSODIRAN ti dé, ọba àwọn sinimá pátá. Gbogbo ìwọ tó bá fẹ́ wo OSODIRAN tó fẹ́ jáde ní déètì tí mo fẹ́ sọ yìí, make sure pé o ṣe kí ni o wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dé òpin kó má bàa miss pààtì kankan lára fídíò yìí, nítorí pé kí ni mo ti sọ fún yín tẹ́lẹ̀ wípé anytime tí OSODIRAN bá fẹ́ jáde sórí YouTube, orí channel yìí ìyẹn Àṣeyọrí TV lẹ ti máa mọ déètì tó máa jáde sórí YouTube tí gbogbo yín á ṣe kí ni tẹ́ ẹ̀ ń láǹfààní láti wò. Ọ̀pọ̀lọpọ̀ ayédèrú Koleoso level OSODIRAN ló wà lórí YouTube lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ń mẹ́sẹ̀gì mi wípé àwọn ti download fake OSODIRAN Koleoso Prt level. Ọ̀pọ̀lọpọ̀ yín ló ti ń mẹ́sẹ̀gì yẹn ti pọ̀. Màá screenshot kan sí yín tẹ́yìn go máa rí wípé ẹnìkan sọ pé òun ti wo fake OSODIRAN kíní kan. Mẹ́sẹ̀gì yẹn pọ̀ gan. Nítorí ẹ̀ ni mo ṣe ṣe kíni ni mo ṣe wá sórí YouTube ilé ní location gan ni mo wà báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. À ń ya iṣẹ́ kan lọ́wọ́ ni, ṣùgbọ́n nígbà tí mo rí pé mẹ́sẹ̀gì ti ń pọ̀ jù, mo ní ẹ jẹ́ kí n wá gbé ẹ̀yin tèmi débẹ̀. Ẹ̀yin tí Àṣeyọrí, mo jẹ́rìí yín wípé ẹ ní ever bá wọn wo any fake movie, nítorí pé mo ti ṣàlàyé fún yín wípé fíìmù tí a bá ti gbé wá sórí Àṣeyọrí TV, ọjọ́ tó máa jáde a máa sọ fún yín, ibi tí ẹ ti máa rí wò a máa sọ fún yín. So ẹ ní wo fake movie kankan lórí YouTube. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ ní lórí channel yìí, ó yá kọ́kọ́ tẹ subscribe button yẹn ná. Tó bá dẹ̀ ti tẹ subscribe button yẹn, YouTube yóò máa update ẹ bá bá ṣe ń ṣe kí ni, bá bá ṣe ń ju àwọn fídíò wa sórí ìkànnì yìí ìyẹn Àṣeyọrí TV. Ẹ máa tẹ subscribe button kẹ́dẹ̀ máa ṣe kí ni, kẹ́dẹ̀ máa share fídíò yìí. Àti bá ìtẹ̀lẹ̀ sọ̀rọ̀, ìtẹ̀lẹ̀ the icon, àwọn ti Koleoso, àwọn náà release Koleoso Part 1, Part 2, Part 3, Part 4, Part 5, Part 6, 7, 8 títí tó fi dórí 11. Gbogbo wa la dé ṣe kí ni la gbádùn ẹ̀. Bẹ́ẹ̀ ni bó tiẹ̀ jẹ́ pé 11 yẹn ni a pè ní OSODIRAN. Tẹ́ bá wo last video tí mo ṣe, mo ní kò sí Koleoso Part 11 mọ́. OSODIRAN la máa continue báyìí. Bẹ́ẹ̀ ni OSODIRAN la máa continue. Ó yẹ kí OSODIRAN ti jáde ní on the 20 ìyẹn oṣù kejì tí a wà nù rẹ̀ yìí, February 20 ló yẹ kó jáde. Ṣùgbọ́n nítorí pé King of Lamba ti wà ńlẹ̀ tẹ́lẹ̀, ẹ mọ̀ láti Koleoso Part 4 ni King of Lamba ti wà, ni wọ́n ti ya King of Lamba. Bó ti ẹ̀ ṣe pé wọ́n ṣẹ̀ wá parí Part 2 ẹ̀ ni wọ́n ṣẹ̀ yà kún ni. King of Lamba yẹn ó ti pẹ́ tí wọ́n ti yà. Ọ̀pọ̀lọpọ̀ yín ti wo King of Lamba tí mò ń sọ yìí láti ọwọ́ ìtẹ̀lẹ̀ náà ni. So King of Lamba yẹn ti wà kó tó di wípé àwa ya continue Koleoso ń gbà yẹn. So that is why a fi wo pé tí a bá ní ká máa delay King of Lamba yìí tí OSODIRAN bá lọ jáde ṣáájú King of Lamba, ó máa fẹ́ lágbára díẹ̀. Bẹ́ẹ̀ ni, nítorí pé ó ṣeéṣe kí King of Lamba má jáde mọ́, nítorí pé tí ẹ bá wo Koleoso dáadáa ẹ rí pé ó ta lẹ́nu gan ju King of Lamba yẹn lọ. Ṣùgbọ́n nítorí pé owó náà ni a fi ya King of Lamba, that is why la fi wo pókè ẹja àkọ́kọ́ ju King of Lamba jáde. So àkọ́kọ́ bẹ́ẹ̀ yẹn ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ ń bínú sí wa pé why tá a release King of Lamba, tá a release OSODIRAN, à ń bẹ̀ yín lórúkọ Ọlọ́run pé ẹ má bínú sí wa. OSODIRAN ń bọ̀ lọ́nà, ó ń bọ̀ pẹ̀lú ọwọ́ agbára. Tẹ́ bá wo sinimá OSODIRAN ẹ̀yin ẹ̀ fọ́ tán. Koleoso lẹ́wọ̀ tí gbogbo yín pariwo. OSODIRAN kọjá Koleoso bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Iṣẹ́ ń lọ lórí OSODIRAN back to back, nítorí pé kí ni ìfẹ́ẹ̀tì tí a fẹ́ lò nínú OSODIRAN, mo fẹ́ lè ní kò sẹ́ni tó ti lò ní film industry tó jẹ́ ti Yorùbá wá ń sìn. Nítorí pé kí ni a tún fẹ́ kí OSODIRAN kó ta lẹ́nu ju Koleoso lọ. A gbọ́dọ̀ tún máa padà sẹ́yìn mọ́ iwájú, la gbọ́dọ̀ máa lọ. So ẹ mọ̀, téèyàn bá ṣiṣẹ́ kan tó kí, kò yẹ kéèyàn tún padà ṣiṣẹ́ kan tó máa rí dáadáa mọ́. So that is why tá a fi ń gbìyànjú láti pákéjì OSODIRAN. Last video tí mo ṣe, mo lè dárúkọ àwọn artist ẹ fẹ́ kó wà nínú OSODIRAN. Gbogbo kọ́mẹ̀ntì yín la rí pátápátá, gbogbo kọ́mẹ̀ntì yín, gbogbo àwọn artist tẹ́ dárúkọ, gbogbo wọn la rí. A dẹ̀ ń try láti ṣiṣẹ́ lórí àwọn artist yìí. À ń try láti ṣe kíni, láti ṣiṣẹ́ lórí àwọn artist ká kó wọn wọlé. So mo ń láyọ̀ láti sọ fún yín wípé tó bá fi máa di oṣù kẹta ìyẹn March, ẹ máa láǹfààní àti rí OSODIRAN wò.
iṣẹ́ ń lọ, iṣẹ́ ò dúró rárá. March ẹ máa rí Òṣòdìran wò. Ẹ̀bẹ̀ kan tí màá máa bẹ̀yín ní gbogbo ìwọ tí o bá ti ń wo fídíò yìí, máa tẹ̀ sí comment section wípé drop Òṣòdìran, drop Koleoso Prt 11. Ẹ máa bá mi tẹ̀ sí comment section. Ẹ dẹ̀ bá mi share fídíò yìí sórí Facebook yín, sórí TikTok, everywhere tí ẹ bá wà fún àwọn fans yín. Ẹ máa bá wa share káwọn fans wa lè mọ̀ wípé à ń gbé Òṣòdìran bọ̀, kì í ṣe pé à ń sùn. Iṣẹ́ là ń ṣe. Tẹ́ bá rojú mi bá ẹ rí pé ojú mi pọ́n gan. Location ni mo wà. À ń ṣiṣẹ́ kárakára láti lè jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Òṣòdìran ó gbọ́dọ̀ ta lẹ́nu ju Koleoso lọ. A fẹ́ fún yín lófo rárá. Ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ wá pé àní ever fún yín ní òfo. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá wa share fídíò yìí. Kẹ́dẹ̀ máa tẹ̀ sí comment section wípé Òṣòdìran is coming. Drop Koleoso Prt 11. A tún máa fi ayọ̀ pàdé nígbà tí Koleoso Prt 11 yìí Òṣòdìran bá máa jáde. Èmi àti yín lájọ fi ayọ̀ àti ìdùnnú lájọ fi wò ó. Àádẹ́ tún gbádùn ẹ̀ ju Koleoso lọ. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo fídíò wa. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń tẹ subscribe button. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń share fídíò wa. A dúpẹ́ lọ́wọ́ yín gan. A tún máa pàdé lọ́jọ́ míì. Kó tó dìgbà náà, èmi ni yóò máa wá, ẹ̀yin náà ni yín máa bá láṣẹ tèdùmàrè. Ire o.